Alase Nimi Ire ńkọ́ bẹ́ẹ̀ ni o kò kí ń ṣe pepper soup nìkan ni recipe tó máa fi ń lé òtútù lọ ẹ jẹ́ kí fún yín recipe peppered atairu àti white rice kẹ́ wá mọ̀ pé yes nǹkan ṣe kí ni ó débẹ̀débẹ̀ kí làwọn èròjà mi white rice ẹja panla smoked Titus òróró ẹran grated rodo onion Isebe Adun ọbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ irú àti tòmátò wíwẹ́ tàti wẹ́ bí a ṣe wẹ́ rodo wa ìlànà náà pọ̀ púpọ̀ ẹ da òróró àti àlùbọ́sà sínú pot kẹ́ wá jẹ́ kó sọ̀tẹ̀ dáadáa ẹ máa make sure pé àlùbọ́sà yín dín dáadáa nínú òróró yín èyí máa ń fún oúnjẹ yín ní another taste mo wá da ẹran sí mo wá jẹ́ kí ẹran yẹn kó fry dáadáa tí tó fi tán golden brown yẹn náà ṣe ti rí mo wá wà kúrò lẹ́yìn tí mo wà kúrò mo wá da ẹja kíkà sí ẹ cover ẹja kíkà yín ò torí ẹja kíkà máa ń ta ẹ ṣàrí pé mo cover ó máa ń ta pàwùpàwù lẹ́yìn yẹn mo wá kó jáde mo kó wọn àti àlùbọ́sà tó ti jóná yẹn mo wá kó jáde nínú òróró ta ti fi dín gbogbo ẹ̀ náà torí gbogbo ẹ̀ ti tún rú sí mo wá ṣe mú àlùbọ́sà tuntun míì mo slice ẹ̀ sí mo tún wá jẹ́ ká àlùbọ́sà yẹn náà ó tún tún rú tiẹ̀ náà sí after that mo wá da ọ̀pọ̀lọpọ̀ irú sí lẹ́yìn yẹn mo tún wá stir dáadáa after that mo wá da chopped rodo àti tomato ẹ ṣàtìrí mo wá dà sí lẹ́yìn yẹn mo wá jẹ́ kó wá mix well very very well ẹ rí bí mo ṣe mix ẹ mo yẹn mix ẹ mo wá ṣe fi adùn ọbẹ̀ àti ìsebẹ̀ mo ṣe fi sí ni after that mo wá cover for some minutes lẹ́yìn yẹn mo wá ṣí mo wá da smoked Titus fish díẹ̀ mo wá dà sínú ẹ̀ mo tún yí pọ̀ mo tún wá cover èyí ni kí gbogbo ẹ̀ kó ṣe kí ni kó sẹ́ngẹ́mẹ́ǹgẹ́ mọ́ra wọn kó márì ara wọn after 5 minutes mo wá ṣí mo wá da ẹja kíká tá a dín àti ẹran tá a ti dín yẹn mo wá dà sí mo tún wá da remaining smoked fish yẹn ti Titus yẹn mo tún wá dà mọ́ mo tún wá taste ẹ̀ mo wá ògbókè ó sì nídìí season díẹ̀ ìyẹn adùn ọbẹ̀ àti ìsebẹ̀ mo wá add ẹ̀ sí lẹ́yìn yẹn mo wá cover ó wá cook fún like 5 minutes bẹ́ẹ̀ ni mo jẹ́ kó dín mọ́ra dáadáa ọmọ àtàyí ẹ tí fẹ́ rí bó ṣe rí ẹ jẹ́ kí n máa ṣe lọ mo wá rọra gbé sẹ́gbẹ̀ẹ́ nínú another pot mo sáré bu omi léná mo wá add òróró sí àti àlùbọ́sà mo wá ṣe kíni mo wá cover ó ṣe kíni ó chukuchukuchukuchukuchuku mo wá ṣí mo wá da iyọ̀ sí àti rice wa tá ti ṣàn dáadáa ìyẹn cleaned washed rice mo wá dà sí mo wá cover fún like 15 minutes torí rice mi ó máa ń gba time ó máa ń gba omi ẹ jẹ́ kó jẹ́ 20 minutes tó bá jẹ́ rice yín máa ń le dáadáa but ọ̀dọ̀ mi yìí 15 minutes ó ti tó fún ẹ wo rice yìí àtàtà irú yìí náà ó ṣe kí ni ó sẹ́ngẹ̀mẹ́ngẹ̀ ẹ̀yin ará mi try it and enjoy.